orúkọ mi ni ọmọọba Àbáyọ̀mí Johnson Òkìkíọlá Ọ̀dẹ́níran, olú ọmọ Àgbẹ̀kọ̀yà worldwide. Mo gbọ́ nípa awuyewuye tó ń lọ lọ́wọ́ nípa ọ̀gbẹ́ni Ṣèyí Mákindé tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ipa tó ń kó láti mú Sunday Igboho. Ṣùgbọ́n èmi rí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí àrísọ ọ̀rọ̀ lásán, nítorí pé kí ni mo rò pé mẹ́tàlá Ṣèyí Mákindé ò tó bẹ́ẹ̀. Gbogbo ẹnu mo fi sọ, ọjọ́ forí gbogbo wa sọlẹ̀ sílẹ̀ Oòduà ni. Gbogbo wa pátá àjọ jẹ àjọ mu nílẹ̀ Oòduà ni. Mẹ́tàlá Ṣèyí Mákindé kò tó bẹ́ẹ̀. Àyàfi tó bá ti fẹ́ kán fi ìran wọn pìtàn, ìdílé gbogbo orírun wọn pìtàn nílẹ̀ Oòduà ládàrú aṣọ bẹ́ẹ̀ ṣòro. Sunday Igboho tá à ń sọ̀rọ̀ ń pẹ́ yìí kì í ṣe pé ó ń jà fún ẹ̀gbọ́n ẹ̀ àbábúrò àbọ́mọ ẹ̀ kan, ó ń jà fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátápátá ni, tó fi dórí Ṣèyí Mákindé fúnra rẹ̀. Ẹ wá ṣe wẹ́ẹ́ fẹ́ sọ ìlú Nàìjíríà yẹn di ilé àìwọ̀, ẹ fẹ́ sọ ilẹ̀ Oòduà di ilé ẹ̀rù fún àwa ọmọ káàárọ̀ oòjíire. Ká wálé ká má lè sùn, ká máa rìn lọ́ngboro kọ́kàn wa má balẹ̀, ká wà nínú ìlà ìlú àwọn ọmọ àtọ̀rùnwá àmọ́jèrè Fúlàní. Kò ní lè ṣẹlẹ̀, kò lè ṣẹlẹ̀ láéláé, nítorí pé kí ni gbogbo ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ pátápátá gbogbo ẹ̀ là ń rí, gbogbo ẹ̀ là ń gbọ́, etí wọ̀ dí sí kankan náà ẹ̀. Ṣùgbọ́n tí ẹ̀yin bá sùn, tọpọlọ yín bá sùn nítorí pé ẹ jẹ́ olóṣèlú, tọpọlọ yín ti sùn tó ti sùn kó, tẹ wá torí bẹ́ẹ̀ tẹ fẹ́ máa kó wa lẹ́rú, tẹ fẹ́ máa fi wá ta káìtì, tẹ fẹ́ máa fi wá ṣe business. Mo rọ gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá nílé àti lẹ́yìn odi, ẹ má jẹ́ ká sọ àsùnpara, ẹ jẹ́ ká gbìyànjú ká dìde lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ ṣùgbà Sunday Igboho, Ìbà Gani Adams, a gbọ́dọ̀ fi yan jóyè àwòdì kó má lè gbẹ́dìyẹ o. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣoyè alákọ̀wé, kì í ṣoyè jókòó sínú ilé máa mu kọfí, máa mu tíì, máa fọwọ́ pa àwọn obìnrin lára. Ibi tí oyè yín tó bá lọ ló ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Afẹ́rí patẹ́ kò ẹ dákẹ́ ẹ sọ̀rọ̀, tó bá máa di lọ́la ẹ ní bóyá ń lo Sunday Igboho fún wa ni. Ẹ̀yin tó ń lò fún wa tẹ́ náà lò yín fún wa, ṣẹ́yìn tó ń sọ̀rọ̀ jáde. Ọba Ifọ̀nì ẹ̀ nílùú Ọ̀wọ̀ l'Ondo State lẹ́nu lọ́lọ́ ìlọ́pà àwọn Fúlàní, ọba aládé tó historical king, alọ́lágbọ́ àgbábọ̀ ọlọ́mọ wọn tó ṣiṣẹ́ láàbí náà, ìbò lọ bẹ́rí wọn sí nídìí Ògùn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ kan ló bá yàwó ọba kan ló bá sùn, àbí ló bọ́ ọmọ ọba kan ló rèpù ọmọ ọba kan, ẹ̀rí kan lọ bẹ́rẹ̀ ẹ̀ sóògùn. Àbí Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò, àbóyè wo lẹ jẹ? Ṣèbórí ààrẹ lẹ́nẹ́ jẹ? Èèyàn kì í jóyè àwò kọ́fìyàn jóyè àwòdì kó má lè gbẹ́dìyẹ. Ibo lọ ti ń gbọ́rọ̀ ẹ̀, ẹ dìde, àsìkò tó. Gbogbo pé ẹ̀ ń lọ patí, ẹ̀ ń lọ bí kì í ṣe ohun tá a fi ń joyè lé lórí nìyẹn. Ó ní mo ṣe rọ gbogbo àwọn tó ń fẹ́ rọ̀ ẹ́ lóyè kánjọ kan fọwọ́ wọ́nú, kan jẹ́ ká wo èyí fúngbà díẹ̀, ká wo ohun tẹ́ ẹ fẹ́ ṣe, ká wo ohun tẹ́ ẹ fẹ́ dá lára gẹ́gẹ́ bí oyè ààrẹ tẹ́ ẹ jẹ. Mo pe bàbá mi náà ààrẹ Àrẹ̀mú Kamorudeen, ààrẹ Àgbẹ̀kọ̀yà worldwide. Bàbá ẹ dìde, ẹ má sùn. Bó ṣe mọ̀ wá gẹ́gẹ́ bí ẹgbẹ́ ajìjàgbara àkọ́kọ́, ààrẹ Àrẹ̀mú Kamorudeen Òkìkíọlá Àgbẹ̀kọ̀yà, ẹ dìde,
gbogbo ẹgbẹ́ ajìjàgbara tó kù nílẹ̀ Yorùbá nílẹ̀ káàárọ̀ òjíire gbogbo yín pátá ẹ dìde ẹ jọ̀ọ́ ẹ má gbàbọ̀dé mo dẹ̀ gbà ládùúrà pé gbogbo ẹnikẹ́ni nínú gbogbo ẹgbẹ́ olóṣèlú pátápátá àbí nínú ẹgbẹ́ kankan tó jẹ́ ẹgbẹ́ ajìjàgbara nílẹ̀ káàárọ̀ òjíire tó bá fẹ́ gbàbọ̀dé fún wa ilẹ̀ á mu ilẹ̀ ọ̀gẹ́rẹ́ á fi ẹ̀jẹ̀ ìṣètùtù ilé tó ń kọ́ lóòjọ́ ní sàárè mọ́tò tó ń rà lóòjọ́ ní pósí wọ́n á fi jíǹkì irú ẹni bẹ́ẹ̀. wọ́n á rọ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ mi nílé lóko àti lẹ́yìn odi ẹ má gbàgbé láti subscribe sórí Àkàndá Ìbẹ̀rù fún iṣẹ́ takuntakun tó ń ṣe. mo gbà ládùúrà pé orírun wa ò ní parun ilé odò ò ní bàjẹ́ ó dìgbà ìṣe.